where you calling from? Orúkọ yín bolẹ̀ tí ń pè wá. Brother, orúkọ mi ni Sunday Igboho, mò ń pè láti Nàìjíríà. Orúkọ yín ni ta ni ẹ? Sunday Igboho. Bàbá àgbàlagbà. Ó yẹ gbéra ńlẹ̀ o. Ìgbà tí mo ń gbọ́ kiri yẹn ń sìn inú mi ń bàjẹ́ gan. Ohun tí mo sọ ní ń pariwo nìyẹn. Àgbọ̀yé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ó yẹ kí gbogbo àwọn bàbá yẹn dá sí sìn? Gbogbo àwọn bàbá yẹn tó yẹ kó dákẹ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ọmọ kan tó bá ní Spain lórí ọmọ Yorùbá wọ́n fẹ́ gòkè wọ́n sáré pa Haúsá pa. Bọ̀dẹ́nì kankan tó sọ̀rọ̀ èmi tẹ́mi ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn. Ìgbà rẹ tó máa jáde bá jọ jáde láàárọ̀ yìí ọjọ́ náà ìṣẹ̀lẹ̀ ìgbà tó pọ̀ yìí. Àti àti ìṣẹ̀lẹ̀ bàbá yẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà bàbá fẹ́ jọ ìnìyẹn. Àti àti tó dà bàbá yẹn mọ́ ẹni bá ti mọ̀ fọmọ Yorùbá lòun òun rẹ̀ bí ẹja kóra wájú ká fi mítì ní hall mọ̀ fún Ìbàdàn kájọ wọ́de ká bọ́ ta. A ní tó jẹ nìkan kan mọ́ lọ́wọ́ ta wà yìí. Torí pé lọ́sọ̀ máa mú wa ńlẹ̀ ńkọ̀ kan tó máa kọ́ wa nìyà lẹ́nu ìṣẹ̀lẹ̀ tó ti dára fún náà. Àlùkò àìkó bíjà ara wa bá ti wà yẹn o. Gbogbo ẹnikẹ́ni tó bá jáde àmọ́ tó jọmọ Yorùbá kò gbọ́dọ̀ wo fọ́tò ọmọ yẹn lórí Facebook ọmọ ìbùsẹ̀kù. Ọmọ 23 years. Láìsí kó síkì. Láìsí kó síkì. Wọ́n dẹ̀ pádànù. Wọ́n dẹ̀ pádànù. Kò kàn wọ́n nígbà tó ń sọmọ wọn. Ṣẹ̀rí àti pélé wọ̀nyí tẹ́lẹ̀ ṣẹ̀rí àwọn píkṣọ̀ tó ti ta fi wọ̀nyí tẹ́lẹ̀ rí. Wọ́n lọ fẹ́ dàlú wọ́n lè kírímínà mi wọ́n la fáyẹ̀ ni. Ẹ wo orú kaba yẹn ẹ wo orú kaba yẹn. Àti gbogbo ìṣẹ̀lẹ̀ alọ́kẹ̀ká bọ́ta kò tí ì léèkì o. Wàláì kò tí ì léèkì mọ̀fọ́lọ́ búra. Mo fà á tó nílẹ̀ búra kò tí ì léèkì. Àgbọ̀yé kò tí ì pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Ọlọ́fẹ́ tòmí ó wọlé ká gbọ́ àpẹẹrẹ àwájọ ká bọ́ta ká kó ká fà á pé sọ̀rọ̀ ọmọ ti sọ̀rọ̀ àdá. Bẹ́ẹ̀ni à ń bèrè ẹ̀tọ́ wa ní o. Ká kó ká gbọ́dù bọ́ta ń sìn ká bọ́ pariwo kiri pé à ń bèrè ẹ̀tọ́ wa ní. À ń bèrè ẹ̀tọ́ wa ní o. Kò tí ì lé. Ẹ ṣé gan bàbá wa Sunday Igboho. Ẹ ṣé gan bàbá wa o. Enough is enough o. Ilé wọ́n lè pa gbogbo wọ́n lè pa gbogbo wa lẹ́ẹ̀kan náà. Ọmọ 24 years old lọ padà yìí àmṣàmáwá jákè a máa tún máa wòran nígbà tó bá lè pa ilé yìí kò sẹ́ńtọ́ lè pa bàbá tó bá lè pa ilé yìí tó gbé lọ tá a ṣe nǹkan kan ọmọ Yorùbá tó bá ti ṣe nǹkan kan lélẹ̀ tó pa yìí ó yà mí lẹ́nu Ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ló mọ̀ ọmọ 24 years old ọ̀lẹ́ bẹ́ẹ̀ ni bàbá Tolúlọpẹ́ nìyẹn ló jókòó bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀ mọ̀mọ́ lójú 24 years old ṣàmàmà àwòrán báyìí Yorùbá ronú Yorùbá ronú Yorùbá ẹ̀rẹ̀ ronú Yorùbá ẹ̀rẹ̀ ronú bàbá Sunday Igboho máa save nọ́mbà yín owó kíni owó gbówó ló ní lọ́wọ́ à ń sọ̀rọ̀ tó ó yà mí lẹ́nu gbogbo ẹ́mbáàsì wa lágbàáyé Haúsá lọ́kọ́ síbẹ̀ àwọn ló ń control wa wọ́n ń control nílé ìjọ la fẹ́ ṣe yẹn dà àwọn ọmọ ń dàgbà kò síṣẹ́ kò sómi kí ló dé Yorùbá ronú o Yorùbá ronú ṣé wàhálà ò ṣẹlẹ̀ oríṣiríṣi wọ́n ti amend so many things lẹ́yìn ìgbà tí bọ̀bọ́ yẹn kú l'Amẹ́ríkà wọ́n ní sọ̀rọ̀ níjẹkújẹ ni wọ́n. ẹ sọ bẹ́ẹ̀ ọgbọ̀n yẹn
òun ló ti jọba ẹ̀dẹ̀ pọ́mọ ìdánù. wọ́n kẹ́ lọ bá tọ́ba tí mo kọ́ jẹ́ bí gbàǹkan ẹ̀ ká pèmí síbẹ̀ wọ́n tẹ́ bá fẹ́ ní mọ̀ sí so ẹ̀ tó bá fi síbẹ̀ síbẹ̀ ọ̀nà máa kọ̀ntró ẹ̀. ó yà mí lẹ́nu. tó bẹ̀ kọ́ máa takùn wọn òun tó ṣẹlẹ̀ lórí àwọn ọba yẹn ni èmi ò bí àwọn bàbá wa lórí yẹn so àwa ni ká jára wa gbà mo ti wá ní gbogbo ẹ̀ mo ti rí àṣírí wọn mo ti kọ́ra balẹ̀ pé àwọn bàbá yóò lè sọ nǹkan kan. ọ̀ lè san nothing. olóyè wọn síbẹ̀ ni àwọn tó dẹ̀ yẹn wọn síbẹ̀ náà kọ̀ntró wọn so àwa ni ká jára wa gbà ká pẹ́ra wa papọ̀ lórí tó ṣẹlẹ̀ kò tí ì lé. kò tí ì lé tó. ẹ̀rọ bá fọ́ òfin ká tó ní ìjàrá wa ká bọ́ra wa jọ ilé ẹ̀ mọ̀ pọ̀ ọ̀ ká bọ́ gbẹrùkú lè ọ̀ lè pa gbogbo wa lẹ́yìn. ọ̀ lè pa gbogbo wa o. ẹni ọmọ tó máa kó wà lẹ́kọ̀ọ́ wà lọ́yọ̀ọ́ wà ní káàkiri wà lọ́sùn ẹ mọ pé mọ́tò mọ́ bá àdékájọ ṣẹlá ní ẹ̀sìn máa yìí ẹnì kan ò lè jáde kí gbogbo ọjọ́ owó àdéká jáde tán wọn ò lè pa gbogbo aláìláì ká sọ fún ọ pé gbọ́ ẹ̀sẹ̀ ọmọ opportunity lọmọ tó pa ẹgbẹ́. opportunity ni ṣebíyàn bàbá Sunday ṣebíyàn kan ló pa ní Amẹ́ríkà tí gbogbo ìlú dàrú gbogbo àgbáyé dàrú ọmọ tó pa èyí táwọn bá ti dìde nísìn nǹkan kan ṣe ọmọ Yorùbá. táwọn bá ti rí nǹkan kan ṣe nísìn pẹ̀lú ọmọ tó pa yìí then nǹkan kan ti ń ṣe gbogbo Yorùbá nǹkan tí ń ṣe wá nìyẹn. nídìí bàbá kankan lọ́wọ́ yìí àwa gangan ti tọ́ra wá ṣe nídìí àwọn bàbá kankan rárá. ẹ ṣé gan bàbá ẹ ṣé gan ni ẹ ní sùúrù ẹ̀yin tẹ́ fi pè wá ẹ jẹ́ ń sèbù nọ́mbà bàbá wa tó pè tán láti ìlú Ìbàdàn Sunday Ìgbòho ẹ ṣé gan bàbá tẹ́ bá wa dá sétò náà màá pè yín lẹ́yìn ètò so ẹni sùúrù ẹni tó ń pè mo ní láti sèbù nọ́mbà yẹn ṣe mo get nọ́mbà yẹn ṣá torí nọ́mbà oríṣiríṣi ti wọlé lẹ́yìn yẹn ok mo ti rí nọ́mbà yẹn jẹ́ ń save ẹ̀ náà tá a bá ti ṣèbíyàn kan lọ́pa ní Amẹ́ríkà tí gbogbo ilé ayé shut down Yorùbá ẹ̀rọnú òní bàbá Sunday ti sọ yẹn ẹ jẹ́ ká wọ́de wọ́n ò lè pa gbogbo wa wọ́n ò lè pa gbogbo wa kò possible èèyàn mélòó ló fẹ́ pa bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tún ṣe máa jókòó ní tẹ́lẹ̀ náà tọ́tún máa mú jẹ́ wọ́n mi wà ní Dublin máa pè yín ẹ jẹ́ sáré pé Òṣàtọ́lá náà ṣé bá tún ṣe máa wò lélẹ́yìí tọ́mọ́mọ́ yìí jẹ́ bóyá gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ Òṣàtọ́lá gbéra ńlẹ̀ ó ti wọlé. gbogbo ilé mo kí mi ò lè wà lórí ìgbésà. Títí nǹkan bá ń sọ èso dé lọ. Bàbá ń sọ pé kí abiyamọ kọ́ dìde. Ẹ̀ma náà ṣàtọ́lá yẹn bí wọ́n fi ọ̀wọ́ tó kú lọ. Kò mọ ojú ṣe gbé náà. Kò mọ ojú tí wọ́n ń bí. Ọmọ tó gbọ́ ẹ̀kọ́ ní ọlọ́pàá. Ó ní pé ìyá Tolú lọ pẹ́ ó yẹ kó ti mú àwọn ìrìn àjò kan fún nípa wọ́n ti fi parí Yorùbá kan lẹ́nu ijọ́ mẹ́ta yìí nìyí lánàá ọ̀dàre tó jà ẹ̀ẹ̀kan náà wọ́n ti fi pààyàn náà ṣe ti di wípé ojú lásán kò tó ṣe wèrè ojú bọ̀rọ̀ dẹ̀kẹ̀rẹ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ̀ gbogbo àwọn ọmọ wa tó bá wà nípò kan àti kejì nílẹ̀ Oòduà àbí ní Nàìjíríà yẹn fún kọ̀ǹtọ́ṣọ̀ yẹn ẹ lọ di ayé o ẹ bá ń gbọ́ ṣóòjì ẹ lọ kódà tẹ bá ń bèrè pé ṣé babaláwo